are welcome, me, my people. And thank God we are here 5 years. But you first way going a lot it. Hey, you hear how you are Dájú, story stay Billy. Go say story video. Struggle continue here. I am for you. Also, you will be sure. How come to fail with your team on that little assignment? You have access to your IPS account. Withdraw money from the IPS account. Go for a patrol van. Of course I did, sir. I got the ATM card. It was my ATM machine, sir. The machine was not dispensing. Is everything alright? Everything is alright apart from the fact that I'm not here. I really know more because there's this urgent matter that I have to attend to. Ọ̀rọ̀ yóò ṣe kẹ̀ǹkẹ̀ àbí ọ̀rọ̀ lákùkàn ọ̀rọ̀ yóò ṣe pàtàkì kan ló fẹ́ sọ ní nǹkan wípé ìlépa ọ̀rọ̀ òfin yìí ọ̀gá ṣe a gbọ́dọ̀ mú un múra ni. I'm not sure this guy is normal. Are you normal? I'm normal. Are you normal? Open the gate! Open the gate! Open the gate! Open the gate for me, John. You must be very stupid. What is it? Ó kí máa wojú ni, láwọn rí ta ni, lábẹ́ tẹ̀, ó fẹ́ tẹ̀. Tí bá kákọ̀ nínú ìjẹ́ òní kí ló jẹ. Èmi tó bá ṣe é gan wọ́n dẹ̀ máa bá ìṣòro a máa kí wa báyìí. Bẹ̀rẹ̀ ní ta fún ìyá ẹ̀. Ọjà kíkádà rẹ̀ èèyàn méjì ọ̀pá pọ̀ tí àjọba ara wa mú nù. Ẹ bá ṣe kankan fún mi. Gbogbo yàrá tí ẹ ti gbà pátá yàtọ̀ sẹ́yọ kẹtẹ́ lókun. Ẹ lọ mọ nǹkan yàrá ńlẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì. Ẹ pé gbogbo ọtí ẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́níjà fẹ́ rí ẹ. Tí ẹ bá ń bẹ lórí ara wọn tẹ́ ẹ bá kọ́lẹ̀kùn tí wọ́n bá sí ẹ jálẹ̀kùn ẹ làwọn ńlá jù. tẹ́ bá mọṣẹ́ níṣẹ́ ni tẹ́ bá níṣẹ́ tẹ́ ń ṣe ni ẹ wọ àwọn èèyàn gidi tó mọṣẹ́ wọn ń ṣe wọ́n jí láàárọ̀ kùtù wọn mú ọ̀nà ọ̀ṣẹ́ wọn lọ. àwọn di lọ. lóko lódò tẹ́ máa ń lọ ẹ wá lọ ń jáde olóyìn fún wa. ẹjọ bẹ̀rẹ̀ yàrá bẹ̀rẹ̀ yẹ kabalẹ. ẹ wo kájú lè bọ́ ọ̀tà ọ̀wá ẹgbẹ́ kọ́. Ṣé gbádùn ṣá? ìpè péjú ọmú rẹ̀ nu bí bọ́tìnì Buhari. Bàbá ṣe ló máa fi sáìsọ̀ síyàwó mi báyìí. We should feel the lotara or what? You don't say that. Don't tell me that. Tún comfort pé no, you don't say that. So, àwọn tó gbé ṣáá fún ibà ṣé wọ́n sọ fún ẹ pé skẹ́skẹ́ làwọn àbí àá jẹ àwọn ọmọ yín káàsù. Èmi ò mọ̀ pé àwọn ìyàwó mi sọ fún mi ó sọ fún mi pé mú òun lágo ó jí òun lágo mo ní irọ́ ni kò jẹ́ jẹ́bẹ̀ kò possible n gbọ́dọ̀ gbọ́dọ̀ da àárín èmi àti ọ̀rẹ́ mi rú. ṣé wàá dárúkọ owó yẹn kì í ṣe bíbà ṣe rí ara mi ò yá ìdẹ̀gí parọ́ in fact mi ti jẹun léde rárá ẹ jọ. ayé ẹ tó wà lókè tó wá rẹbọ tó fọ yìí ṣé ẹbí tèmi ni ìwọ ìyá ń jẹ ìwọ ò ń dá ọmọ yìí lò mọ́nú lẹ́ńbì náà ó rẹ̀ jẹ́ gbèsè. ṣé ìṣẹ́ àtìyà náà ló mú yín tó tó yìí tẹ́bí bá mọ̀ kó lè ní mi ò ní gbà yín sílé àtọ́. báwo lẹ bá wọn rojọ́ kankan mọ́ ṣé kọ́kọ́ ẹrù wọn kan máa lọ wọn ò ní wọn lára ọ̀rẹ́ ni kọ́ máa lọ. inú ilé epo bí láńdọ̀dù yín bá lé yín síta ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́fà èmi ò lè gba bad luck kankan láyè kó wọnú ilé yìí. tẹ́ ẹ̀ sì lọ ẹ tún dúró. o tún lẹ́nu àti sọ̀rọ̀ o tí ẹ lójú tì bó tilẹ̀ wù kó mọ́. sorry o who are you. èmi ni ìyàwó wọn sà. with this condition àbí oyún kọ́ ni mò ń wò náà. ẹni tó ń ṣe ẹnì kò kún òṣì ẹ ìyàwó ẹlẹ́sìn òsì méjì tó gbé wọnú ilé òun ló ń darí ẹ̀ láàmú òun ni kó jáde. màmí ẹ yé sọ̀rọ̀ báyìí náà kó dá náà ṣẹ́yìn lọ síbi kan tó ń sọ pé òun ló ń ṣe mí ni. bí ọlọ́run bá dá olówó á dá nídàá pé kó fi ṣàánú fún mẹ̀kúnnù tí ò bá ní ni. no aláwọ̀ mi. yé ọbẹ̀. meat seller kílẹ̀ tó fi gbé rẹ́kọ̀dù wọ̀ bí. ọlẹ́bọ̀ làbàtà ọyọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi ló mú.
ò bọ́ sí ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. ẹ rẹ́yọ̀ pè mí wọ́n bá tẹ̀ wá bá yẹn yìí ò ń kọ̀ ẹ lélẹ̀ yìí gbà fún I love you so much. ogun ti dé nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde gbogbo dára ní a máa ṣàlàgbára tá a máa fi bàjá. ẹsẹ̀ kò mí investigation mo ṣe káàkiri. èbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú yìí ẹ sáàmù ọ̀rọ̀ rẹ wo mọ́tò o. mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi òun àtàwọn ọmọ mi nìkan ni mo fi gbogbo ayé mi tọ́jú. gbogbo nǹkan tó bá fẹ́ láyé ni máa ń ṣe fún wọn kí ló ń ṣe ẹ gan-an kí ló ń ṣe ẹ àjẹ́ ni ẹ. èmi ni mo bí àwọn sùnìlà èsì lélẹ́yìn ṣàìtọ́ ni. àbílà stop. ṣé lẹ́ẹ̀dì ló ní ìfowópamọ́ ó mèkè àbí òun tẹ̀lé ọmọ títì ọmọ onírànù ọmọ tó ní kankan ní lójú. jọ́sì. listen. tó nàìjíríà calm down. tí n bá ti tẹ ẹran tán báyìí gbogbo géèmì mi ó ní mò ń fẹ́ kó lé lórí. wọ́n kó wà kébì bẹ́ẹ̀ kó fún bó bá dé. má. àsopá kì í jó bàtà bí onígègé ṣe lè dé táì. ìkejì àwọ̀ àtọwọ́ ọmọ adarí hurun a lè jọ ṣe ó yá nìṣó jẹ́ ká máa lọ. ayé tí mo wà ṣèmí ló ń wí. pátá níyàwó ẹ ẹyin kẹyin ọkùnrin ni mò ń rí fásitì ẹyin yẹn o tó bá forí sọ àpáta ìyàwó ẹ yóò tún káyọ̀gá ni. láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fún mi lọ́sẹ̀ bisabisa tí mo ti ń wẹ̀ tí mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní méèkì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ wo ni gbàgbé ọmọ ṣe mí. àwọn ọkọ ilé ẹ̀fọ́ pátá bó ṣe ń tọ́ bó ṣe ń pa gbogbo ẹ̀ ló máa kọ́ mi but èdè ló máa fi kọ́ mi o. nǹkan tó máa ṣe fún mi sí ni pé master bedroom yẹn ẹ̀kọ́ mi wà ń bẹ̀ obìnrin kò mú mi lọ báyìí. ṣé ẹni tó bá lówó nìkan táwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbàdúrà nílẹ̀. Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣàyọ̀yọ̀ wọn lọ ní bọ́dì lọ sóòrì ó rí pé alára kò mọ̀ yà ní ẹ́ ìwọ náà wo èmi. ṣé compliment nìyẹn. wo èmi sórí bọ́rùn mi ṣe gùn ó gùn bí ìgò magi it is sign of poverty. ní padà ṣẹ́ṣẹ́ àárọ̀ wa ó di ẹsẹ̀ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àti pátápátá sẹ́yìn nìyẹn. ó ń béèrè lọ́wọ́ ìyàwó oṣù kẹfà pé mo ló ti rí oyún ṣé kò sí ilé ọkọ ni. Raymond kò sí ìfun tó wà nínú òròmọ adìyẹ tiẹ̀ tí àwòdì òkété mi ò mọ̀. ẹ̀kọ́ náà mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àjẹ́ ni ẹ̀. bẹ́ẹ̀ sọ́dà Raymond lójú mi àjẹkẹ́. Mami. èmi àjẹ́. òròmọ adìyẹ rọ́mọdì òmò àwòdì ìyá ẹ̀ ló má ṣá. rárá mọ́ mi ibi tá a bá ti sọ pé ó dàrọ̀ a kì í kí ni kálẹ̀ ń bẹ̀ mọ́ wọ́n ti wá gba gbogbo eré ajé ẹ̀ báyìí. má sọ bẹ́ẹ̀ mọ́ ajé tó wà lára mi àbúbútọ́ ni.
Adeyemi olójú òmà ní lajú ẹ̀lẹ̀ kí tàlùbọ̀ yìí wọ̀ wo ó ní nǹkan ò ní jókòó jẹ́ kí nǹkan ẹ̀ bàjẹ́ o mo ń kàn kẹ́kẹ́ fún ìwọ ọmọdé yìí o mo ń sọ fún àwọn Adeyemi ọmọ tó lọ fẹ́fẹ́ tó fẹ́ fi ṣèyàwó yìí kò tẹ́ èmi lọ́rùn o ẹ̀rù ń bà mí o kódà ẹ̀rù fèyí ń bà mí gidigidi gan ni pápò tí wọ́n á lọ́jọ́ mọ̀ Ìjẹ̀bú Adeyemi ó dẹjọ́ tó rọ náà kò ṣàánú mi kò tiẹ̀ gbọ́rọ̀ mi rù ẹ́. Mọ́mí ṣeré ibi tọ́rọ̀ gbé dúró yìí Fèyí ní ọkàn mi yàn láàyò láti fẹ́ gẹ́gẹ́ bí ẹ o and the only thing tẹ́ ẹ máa ṣe náà ni pé ẹ jọ̀ọ́ ẹ bá mi fọwọ́ sí i mọ́mí ẹ má bá mi fọwọ́ sí i ni. báwo ni jáde Adeyemi. pẹ̀lẹ́ máa dé aṣọ wa òkè. mo wà òkè mọ́mí. gbọ́ ìyá Adeyemi ṣé lórí ọ̀rọ̀ yìí náà lẹ ṣe wà mo ń sọ fún ẹ o jẹ́ kí ọmọ yìí kó fẹ́ tó bá òun lọ́kùn ẹ̀ o ayé ìsìn ti yàtọ̀ sẹ́yà àtijọ́ ṣó ti gbọ́ àbí wọ́n ló fẹ́ fi ṣọkọ ni. Bàbá Adeyemi ẹ wò ẹ má ṣì mí gbọ́ o ẹ jẹ́ kí nǹkan tèmi náà fẹ́ ẹ jẹ́ kó yé yín o ẹ̀yin ní kọ́kọ́ lẹ dá bí ọmọ yìí náà ṣé bá a jọ bí ni èmi ò ní kó má fẹ́ yàwó ṣé bẹ́ẹ̀ ti ní kó fẹ́ yàwó ẹ dẹ̀ ti fọwọ́ sí Fèyí ní fífẹ́ èmi náà ti gbà tiyín àmọ́ ẹ̀yin náà ẹ gbà tèmi. kí ni nǹkan tó ń fẹ́ gan. ẹ jẹ́ kí Fèyí lóyún ká tó ṣègbéyàwó ẹ gbọ́n náà ṣé n tí mo béèrè fún yẹn ṣó ti pọ̀ jù ni. ìyá Adeyemi ṣé dandan ni kí ọmọ lóyún kó tó ṣègbéyàwó ni. ibo mọ̀ pé Ọlọ́run ló ń ṣoyún ló ń ṣọmọ ọ̀rọ̀ ti fẹ́ sú mi o. ẹ wo dandan ni o ṣé rí ìkórìtà àtàjọdé yìí dandan ni o dandan ni tèmi yé mi o tẹ́bádẹ́ ni ọ̀dà kò sí jà mẹ́ ṣebí kí n ti jókòó gẹ́gẹ́ bí ìyá ọkọ ni kò sí wàhálà kò sí wàhálà. bí wọ́n bá ní wọn kì í ṣẹ́yìn fún oníṣègbéyàwó. kí ló ń wí. Láre mo kàn ní kí n sọ fún ẹ ní tí mo bá ti parí wedding mi pẹ̀lú Fèyí mo lọ sí London màá lọ wá strategic management course kan ṣe. Okay. That's a good one. Ìyẹn náà dà bọ́ ó sọ fún mi tẹ́lẹ̀ kí ló dé. And ṣó sọ management àti Fèyí ńkọ́ ṣé ẹjọ́ ń lọ ni. Ṣorí ti rí pé mo ṣe ń sọ fún ẹ má bínú ó dẹ̀ ti gbọ́ náà nìyẹn. Okay. Then ti management èmi máa ti gbé resignation letter jùlẹ̀. That is it. Ìṣẹ́jú mélòó and tìyàwó mi ó náà ti rí school sàn. Ó ti rí school of nursing kan ló ti máa kópa lọ́hùn. Ẹni tẹ́mi gbà pọ̀ ń travel nìyẹn because èmi ò wulẹ̀ faramọ́ pé bí àkọ́kọ́ wà lọ́hùn kíyàwó wà ń bíbá àbí vice versa. Kí ló ń sọ yìí ibẹ̀yìn ò máa ṣe fi ṣeré lóòótọ́ àdébẹ̀rẹ̀ but gbogbo nǹkan tó ń sọ ń pa ẹ̀ pé tí winter wọn yẹn bá ti dé báyìí wọ́n máa ń fara wọn wọnú lé ni wọ́n láwọn tó ń dẹ̀yìn dé gan-an wọ́n tún ń ba nǹkan jẹ́ kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ ṣe ṣé o ti understand so the best náà gbé kéèyàn mú ìyàwó ẹ̀ dání lọ. ẹgbẹ́ bẹ́ẹ̀ ni ó wà òkè Ọlọ́run abẹ́ lọ pàdé ìkórè kò délé ọkùnrin tó lọ sílé àjòjì láì mú ìyàwó dání nǹkan kí nǹkan ló lè dà lọ́hùn. ibi tó rú ti mú gan-an àwọn dẹ̀yìn dé òṣà dẹ̀yìn lọ kí ló ń sọ yìí nǹkan ò easy ọ̀nìṣẹ́ àá máa yí mọ́ra náà ni wo bá mi wá drink ẹnu ti dẹnu ọpẹ́ ìṣòro ti lọ jí nǹkan kan sára jèrè tí àti ẹ̀tún wá wà ráǹdì. ẹ ló ọkọ mi ṣàlàfíà ni báwo ni iṣẹ́ gbogbo ọ̀hún kan àlàáfíà làwa náà wà ń bí everyone is doing fine Ọlọ́run ń ṣèyanu owó rẹ̀ là ń wọ́ bẹ́ẹ̀ ni ìyàwó ẹ̀ ń kọ́ ṣàlàfíà lọ́nà wa Olúwa ṣe àwọn òṣè o Adéyẹmí wọ́n jíṣẹ́ fún mi ní agbára Ọlọ́run wọn náà jẹ wọn mọ́ ọmọ àrò ẹ̀ ojú òní tiẹ̀ agbára Ọlọ́run ò ní wówó tì òṣè bàbá mi Adéyẹmí alpha báwo ni nípa tìyàwó ẹ̀ ni kò tí sí yàtọ̀
Mo ń gbàdúrà ìwọ náà ṣàmọ̀rú ìyàtọ̀ ẹni ó mọ̀ pé aládùúrà ni mí. Ọlọ́run á dé àdúrà wa ládé. Mo mọ̀ wípé gbàdúrà wa kódà láìpẹ́ láì jìnnà ní pàápàá. Adádúrà wa ládé adẹ́rìí sí ayọ̀. Bàbá yín wà àlàáfíà ló wà. Màá jíṣẹ́ fún wọn. Kẹ́ máa ṣe jẹ́jẹ́ o. Ṣùtúbọ̀ ọkọ mi. Ọlọ́run á wà pẹ̀lú yín. Ó ṣé. Ó dàbọ̀. All right, mo ti ń bọ̀ nsìn. Oh my God! What am I seeing? I can't believe my eyes! Oh my wow! God. Yeah! Run it till I. It is me! Choco! Yes! Oh! Oh, yeah. Good to see you. Me too. Kí ló ń ṣe l'Abuja? I'm managing, surviving. Oh, that's nice. That's yes, nice. Yeah. Oh, girl. Oh my that's God. Nice. Báwo ni ọkọ ńkọ́, àwọn ọmọ ńkọ́? They are fine. Àwọn ọmọ ńkọ́, ìyàwó ńkọ́. Àwọn ọmọ wà lé. Ìyàwó mi lójú kò sílẹ̀. Tó bá máa ń ṣe wà mí tẹ́. Yes. Okay, kó pẹ̀ mechanic o. Ṣọgbà. Hope all is well. Yeah, fine. Did I do anything wrong? No, you've done nothing wrong. Oh my God. Kí ló wá dé? Ó kàn jẹ́ pé ìgbà tá ń bọ̀, okay, ọkùnrin ti ń ṣe overheating, right? So, a ti pe mechanic pé à ń bọ̀ àbá. Òun kàn wá rò pé okay, our park, a dẹ̀ fẹ́ lọ gbá ọmọ school and things like that. So ti yẹ. Àyà mi ti já. It's okay. All right. So in that case. Bóyá máa wá bike ni ẹ̀mí mọ́. Don't worry. In that case, can I drop you? Ó sọ pé mi ò interfere ní route. Lótìtọ́ ohun abá fi sílẹ̀ tá ó sọ ìyẹn ṣàlèwúrẹ́ ń gbé o ṣùgbọ́n àfẹ́léwúrẹ́ àwa lọ ń yàgà ṣàfẹ́ pé ewúrẹ́ nìyó tọrọ yìí ò ní lè wọ̀ o. Lótìtọ́ ó tọ́ka jowó ó dẹ̀ tọ́ka fẹ́ràn àyànfẹ́ ẹni ṣùgbọ́n bówú jíjẹ bá ti pọ̀ jù wá ti ní ṣiṣẹ́ bá ṣiṣẹ́ bá ti wá adé orí ẹni lè ṣíbọ̀ iye rántí o ará ilé ẹni ló máa pè é lámòdì wèrè fọ́nbélé lára Fisha, máa pè é o. kí ló ṣe tó wu irúwà tó lẹ́kọ̀ọ́? Ó dẹ̀ já mi sílẹ̀ ń bẹ̀ yẹn tó dẹ̀ mọ̀ pé kò sí bí n ṣe máa délé. Ká ní kò ń ṣe jókòó tìlá ọmọ tó torí ẹ̀ wà burúkú tó wù yẹn tó gbé mi wá sílé báwo ni mo ṣe fẹ́ délé? Kí ló ṣe? Fi o fẹ́ gba etí mi? How dare you? Máa fọ́! Àyẹ̀ má kó ẹ o. Ajé kúrúkú tán ó tún gbowó ẹ̀ sáwo ìwọ wá ń dárúkọ jókòó kan kí ló dé kí ló ṣe é mo wà nínú mọ́tò ìwọ rí girlfriend ẹ tún wá pẹ̀lú ìṣe ẹ wá kí sara yín lójú mi ó ti ní iota of respect kí ni problem ẹ náà do
problem ẹ̀ náà àwọn tẹ̀ respect mi mọ́ kí ló ṣe ẹ́ iye òtún wá tán ó tún gbé wá sílé mi matrimonial home mi girlfriend ẹ̀ tún gbé wá sílé mi inú ilé mi oh please. Faye, the only thing tí màá sọ ni wípé Ọlọ́run tó dá ẹ̀kọ́ tó dára ẹ̀ báyìí á bá mi deliver. Ìwọ ló máa deliver ìwọ kókó ló ní deliverance ó ní ìdìbò bá deliverance ṣe ń wẹ̀yẹ ó ní deliverance ò mọ ìwọ jẹ́ pé gbogbo èèyàn ló máa bá sùn kiri oníranù Ọlọ́run máa bẹ́ẹ̀ mi deliver ẹ̀ á bá mi deliver tó ló ní problem o wọ́n bọ̀ báyìí ó ní problem obìnrin o you're sick ó ní therapy mo dẹ̀ máa make sure kó get therapy yẹn ìwọ oníṣekúṣe ọkùnrin tó bá ti róbìnrin ó kí lè control ara ẹ̀ kó má lè bá control ara ẹ̀ tó bá ti róbìnrin bí kò mú mọ́lẹ̀ ló máa wá ṣiṣẹ́ pé mi bàbá ẹ̀ solve problem tó ní kò tó ní problem ó ní problem boy bàbá ẹ̀ bẹ̀ solve ẹ̀ bàbá ẹ̀ solve ẹ̀ ìwọ ó ti mọ̀ ká ti máa ṣe sọ́rọ̀ ẹ̀ ṣe bí mo máa tó gba leave mo á draw chat fún ẹ bó ṣe wáyé àjọ máa lò ó ní gbogbo nǹkan tó bá ṣe àjọ máa ṣe ni ó ṣiṣẹ́ bẹ̀rẹ̀ kò dẹ̀ ní já sẹ́yìn méjèèjì fẹ́ kí n máa sunkún lójoojúmọ́ lórí ọ̀rọ̀ ẹ̀. Adeyemi ẹ sọ fún mi ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe é gan tó fi ń ṣe mí báyìí. ó lè ní mi ò ṣe ẹ torí ká ní mi ò ṣe ẹ ní bó ṣe wà sí mi ò ní wùwà sí mi báyìí. a ní o máa bọ̀ ọ́nlé Adeyemi máa bọ̀ ọ́nlé ṣé ìyàwó ẹ ti fi nǹkan ṣó fi nǹkan dìé mọ́lẹ̀ sílẹ̀ Haúsá yẹn ni. gbogbo ẹni ẹ sọ Adeyemi mo máa ń bẹ ẹ sọ lẹ́rọ̀ mo máa ń bẹ ẹ sọ báyìí ó dẹ̀ ṣàánú mi Adeyemi ṣàánú mi ó dáa náà wo mi ò bínú mọ́ ṣùgbọ́n ṣàánú mi ẹ jẹ́ kí n bọ́ lọ́mọ pé mo fẹ́ pọn ọmọ ẹ mi mo fẹ́ pọn ọmọ ẹ. lẹ́nu ẹ Adeyemi ó dà kó wo ọ̀rọ̀ ẹ ti yé mi o àti ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àti ibi tó ń sọ̀rọ̀ lọ gbogbo ẹ̀ pátápátá ló ti yé mi ṣùgbọ́n kó wá mọ̀ pé inú yìí ni mo fi rù ẹ́ fún oṣù 9 tí mi ò bá dẹ̀ bí ẹ kò lè rí ẹ fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sórí aláti ṣe tèmi fúnra rẹ̀ àwa máa ti ṣá rẹ̀ ṣé o ti gbọ́. ẹ dúró ná ìyá Adeyemi ṣé ó dẹ̀ wá òkè torí ó fẹ́ dàbí ẹni pé kò yé mi mọ́ báyìí mi ì ṣàwòrán tá a bá ní mo wòrán ẹ wá ṣàánú mi ẹ wá gbà mí lọ́wọ́ ọmọ yìí. Oh, see my baby. My baby is looking so cute. Thank you. You're pretty too. Kò kí wá ṣe pé kò dé ọ́fíìsì kí àwọn girls ní kó máa ń ranjú mọ́ ẹ. Okay. O ṣé. Mo ti gbọ́. Tó bá dẹ̀ wọ́n mo lè gba gbádá lélẹ̀ tí mo wọ̀. Yá. Kí ló ṣe? Kí ni kan ṣá ń tàn nínú mi ṣá? Ó dẹ̀ kí vegetable yẹn. Kí ni tàn nínú mi? Yeah, 1 minute please. Okay, darling. All right. Báwo ni? Jókòó ti wèrè àbí jókòó tó lórí burúkú àbí kí ló ń jẹ yẹn náà. Kí ló dé kò ní fọkàn mi lọ́rùn sílẹ̀? Ṣé wọ́n bí ṣe omi kẹ́ni ò ní fi sílẹ̀ kó wọ́kọ̀ tí síwájú? Olórí burúkú gbogbogbò kò yí. Ó ṣe ń pé ọkọ mi àbí? Ó pè kò lè ní dáa fún ẹ bó ṣe kọ́kọ́ mi yẹn. This is a wrong line. Kó ṣe wrong line o, wo Fèyí Ṣara ló ń sọ̀rọ̀. Fèyí Ṣara ìyàwó Adéyẹmí, èmi ìyàwó ẹ̀ lẹ́kọ̀ọ́ wife. Torí mi ò mórí burúkú tó ń ṣe kiri tó pọkọ mi every time. Kí ló dé? Ó lè fi sílẹ̀ náà, fọkọ mi lẹ̀ náà. Hello? Hello? Olórí burúkú ti drop. What rubbish? Èmi gbọ́kọ̀gbọ́kọ̀. Ta ló fẹ́ gbà tí mo lọ́kọ tèmi? Can you imagine? Who am I silly no? Hey, rubbish. Eventually,
mi ò rí nǹkan ṣe wá tálẹ́. O lè rí kankan ṣe. O lè rí toilet. Báwo ló fẹ́ rí lò? So olórí burúkú jókòó ti rèé sì pẹ́. Ọmọ àlè ọmọ òṣì sì pẹ́ wọ́n rádaràda. Gbogbo ẹ̀ sì ń pè é rà. Ó pè é sórí fóònù. O gbé fóònù mi. Mo píkẹ̀ mo dẹ̀ rí orúkọ ẹ̀ lórí ẹ̀ mo dẹ̀ píkẹ̀ nìyẹn mo dẹ̀ ti píkẹ̀ nìyẹn. Mo ti mọ tíríkẹ̀ má wọrí má tírítẹ̀ ló ṣe wà èmi àti ẹ̀ inú bíbẹ̀ la máa jókòó sí. O lọ anywhere also ìwọ plan o fẹ́ lọ bá jókòó ti ewé àbí whatever her name is ìwọ fẹ́ lọ bá ta ẹ̀ wọ́n máa play love òṣì èmi á jókòó I sit in the living room I be watching TV máa wo TV ṣé TV wọ́n ní mo wáyé wá wò èmi wá wo TV yẹ àbí èmi ò ní wọ́n ti máa wò àbí ìwọ kọ́ lọ kọ́ mi am I not supposed to be looking at you ìwọ fẹ́ gbẹ́ra ẹ̀ lọ bá obìnrin mi níta kò possible. Now Fèyí dúró ṣé mi ìbẹ̀ ṣàgídí lẹ́nu ṣó ti yẹ ẹ̀ṣẹ̀ tó bá ní mo ṣẹ̀ mo bẹ̀ torí Ọlọ́run dáríjì mi. ò ń bẹ̀bẹ̀ because ó ti ń bú ọkọ tó ṣe ó wá ń bẹ̀ mí. máa gbọ́ mo kàn fẹ́ kó mọ̀ pé àtọ́jọ́ mo ti ń lé contract kan mo dẹ̀ ti submit proposal fún so èyí mo fẹ́ lọ defend ẹ̀ ò ní sórí burúkú. èmi kọ́ bẹ̀. jẹ́ ká jọ máa lọ bẹ̀. kò síbi tó lọ. kí ni. pé ìyàwó kò náà don't let me go now. sáwà. Fèyí don't let me go now. Gíragíra kò ló lé ayé mọ́ aráàlé wa ó dẹ̀ fẹsọ̀ ṣe kádé orí rẹ̀ má lọ ṣíbọ̀. Adeyemi kí ló dé náà mo ti ń bẹ̀ látàárọ̀ kí ló ṣe ẹ́ sọ fún mi ò sọ fún mi mo ti wà lórí ìkúnlẹ̀ látàárọ̀ mo ń bẹ̀ I've been begging you whatever it is on your mind tell me jẹ́ ká ṣe ẹ̀ sọ fún mi kí ló ń bother ẹ náà. Fèyí bá mi ṣe ní ronú ṣá tí mi bá ronú a jẹ́ pé mo ya láì ní ronú nìyẹn náà sọ fún mi báwo nínú mi ṣe fẹ́ máa dùn lórí gbogbo wàhálà tí ìfẹ́ wa ń kojú ìjà lónìí ìjà lọ́la wo bí marriage ṣe ń wo bó ṣe ń rí lọ ṣé bá ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ ìjà lónìí ìjà lọ́la ṣá. Okay má bínú mo sorry máa change mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ I promise. mo ti wá wo má wò lè change kí n má tàn ẹ jẹ o ti jẹ́ kí Abuja sú mi ní gbígbé a máa relocate seko ok jẹ́ ká lọ bá àwọn ẹbí wa bẹ́ẹ̀ ni mo lè bá wọn sọ̀rọ̀ ní ibi iṣẹ́ mi kan transfer mi lọ sí Lagos office tí yóò bá dẹ̀ ṣe á fi iṣẹ́ wọn sílẹ̀ ṣé bá ti ní lot of contact á gbé àwọn èèyàn jọ á máa rí nǹkan tá a máa ṣe you understand ìyà ò lè jẹ wá ibi ò dẹ̀ lè pa wá ìwọ̀nba ọ̀rọ̀ tá a ti kójọ náà àwọ̀ nǹkan tá a máa lọ fi ṣe lẹ́kọ̀ọ́ o ti understand àti wípé tá a bá jókòó ti àwọn ẹbí wa tá a wà nílé a tún lè ráyè ìtọ́jú ara wa lórí ọ̀rọ̀ ní àìrọ́mọbí torí mọ̀ pé náà tún wà nǹkan tó affect wa because ká ní ọmọ kan wà tí wọ́n ń gbẹ́jọ́ tó ń dé bá ni wàhálà yẹn ò ní tó yẹn gbàdẹ́ pé ìyá nìkan pẹ̀lú TV ni wàhálà yẹn ṣe pọ̀ tó bẹ́ẹ̀. bó o kàn ń bú mi látàárọ̀ náà o kàn ń fọmọ bú mi ṣá o tún ní mò ń wo TV o ní mo máa kàn ń gbẹ́nulẹ̀ mò ń wo tẹlifíṣọ̀n o tún fi wíwé ṣinṣin o ṣáà ṣe oríṣiríṣi. No seriously o ń bú mi nì. mi ò bú ẹ Fèyí mi ò bú ẹ o understand ṣe bóyá àjọ ọmọbí náà nìkan ṣáà ṣe pé mi náà ní kan síbi kan máa gbọ́ dalẹ̀ nǹkan tí mi kàn try láti sọ ni pé sórí at a certain stage ní ìgbésí ayé ọmọ ẹ̀dá ó gbọ́dọ̀ máa ní ronú ṣe understand ṣé gan máa ń ronú ìgbà míì tó bá da oúnjẹ lẹ̀ fún tó bá fòde díẹ̀ á fẹ́ kan oúnjẹ yẹn á tún fò lọ ó ronú yẹn pé má jẹ́ kí n jẹ ṣe understand èèyàn kan máa ronú díẹ̀díẹ̀ kò ń ṣe pé kí ní nà. mo ti gbọ́ tó bá yẹ pé nǹkan tó máa make her happy ni pé ká relocate lọ sí Èkó I'm good let's go. mo ti understand mi ò bú ẹ. àpò má bú mi náà ó kàn fún o kàn sọ̀rọ̀ sí mi ṣá. I'm telling you ṣó mọ̀ téèyàn bá rí nǹkan gbẹ́jọ́ ṣe èpò kò ní máa ṣe gànràngànràn kiri whatever. do you understand so it's just ìrònú díẹ̀ náà ni. Gíragíra kò ló lé ayé mọ́ aráàlé wa ó dẹ̀ fẹsọ̀ ṣe kádé orí rẹ̀ má lọ ṣíbọ̀. Adeyemi ọmọ ọba káàbọ̀ ọkọ mi. ṣàlàfíà ló dé ọkùnrin káàbọ̀ ìyàwó mi ẹ̀kúnrin. Adeyemi wá ń bí. Adeyemi ọmọ ọba. ẹgbẹ́ mo ti sanra sí òun ló bọ́ mi bẹ́ẹ̀. káàbọ̀ ọkọ mi káàbọ̀ inú mi dùn ayọ̀ mi kún káàbọ̀. wo ẹ̀yin kílẹ̀ ń dúró ṣe gbé báàgì wọnú lé.
pẹ̀lẹ́ ìyàwó mi ṣàlàfíà ni pẹ̀lẹ́. ẹ ṣe dáadáa o máyọ̀ fẹ́ nǹkan tó lè fọ́ lé wà nínú ẹ̀. òun kì í yan dáadé òun kúlẹ̀ sí ẹ̀yìn. pẹ̀lẹ́ o àwọn àlejò ńlá la gbà lẹ́nu. ẹ̀dọ́dọ́ ó di mélòó tẹ́ ti kó báyìí. ó di mẹ́fà sá. ó ti tó báyẹn ẹ má kó kankan wọlé mọ́ ẹ lọ bẹ̀rẹ̀ ṣe kẹbẹ̀ sí pé fáyẹn káwọn tó fẹ́ ra bírèkì kan tó dé. bóyá ṣe gbogbo torí pé a gbọ́dọ̀ mójútó ojúlálẹ́ kan fi ń ṣọ́rí. àkọ́kọ́ èmi fúnra mi mo mọ how attached you are to your bakery ìyẹn ní kejì ṣe bó bẹ́ẹ̀kì náà lẹ́bìrán náà lọ léwe. o ṣe kó àìgbàgbé lákòókò jẹ wọn mọ pé. àmín sá. báwo wà nígbà ló fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. ó wà lára nǹkan tí ó gbé mi débi báyìí náà dáàdi mo ti ríṣẹ́ sí Nigeria shipping line. olúwa ṣe. and mo máa bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ and ìyàwó mi náà ti ríṣẹ́ sí hospital kan tó wà òkè. orí wa di méjì. olúwa ṣe wà dúpẹ́. báwo ni. Fine, sir. mọ́mí ẹ̀ ń kọ́. Wọ́n wá ẹ ṣe sá. ṣáájú ń wá. Adúpẹ́ sá. àti ọ̀rẹ́ yẹn. ṣáájú ń wá. Adúpẹ́ sá. ọmọ dáadáa. ta ni ọmọbìnrin pupa yẹn. àwọn méjìléjì ló pupa èwo ló ń sọ̀rọ̀ bá nínú ẹ̀. ilé tó wà lápá bíbá tó ń rẹ̀ yẹn tó lè jí yẹn. ṣé Adéọlá ọmọ dáadáa ni kò kí fiṣẹ́ ṣeré gbogbo èèyàn ló fẹ́ràn ẹ̀. ẹ jẹ́ kí n yọjú sí bẹ́ẹ̀kì kí mo bá mo tẹ̀lé báyìí ṣe. ó sì lè rántí. mo sì lè pa olóògùn ní kó fúláwà. ọ̀dà jẹ́ kí n tẹ̀lé wọn àwọn kan ti change many things but owó tó ń sẹ́ẹ̀sì mi nǹkan tí mo fi ṣe ẹ̀ka jọ lọ fún wọn. ẹ pẹ̀lẹ́ ma. ó dáre ọkọ. yes ma ẹ pẹ̀lẹ́ ma báwo dẹ̀ ní sọ́jà òun wá díẹ̀díẹ̀ ṣá. Ọlọ́run ṣe ìyanu à ń wọ́wọ́. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àdúpẹ́. mọ́mì ṣé kò sí tẹ̀ránṣẹ́ pè mí. kó má bàa sí mi Adéyẹmí ẹ̀gbọ́n Àdùkẹ́ ló sọ̀rọ̀ kan létí mi kì í ṣe pé ó fẹjọ́ ẹ̀sùn ìjàfẹ́ náà ni mo lè sọ pé ó fẹ́ rábẹ́ ìjà ó ní látìgbà tó ti dé pé òun ti ẹ̀ ṣe ṣì báyìí kò kọsẹ̀ béèrè òun ó lóun tún wá wálẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ léraléra ó ní wọ́n ṣàdẹ̀jíṣẹ́ fún ẹ nígbà tí wò dẹ̀ wá tóun tún wá wò ẹ́ lé pé òun wá tí ẹ ṣe ṣì báyìí kó pè òun lórí aago wípé ẹ̀gbọ́n mi wọ́n jíṣẹ́ wípé ẹ wá kí mi délé o tàbí pé kíwọ náà tiẹ̀ ló fẹ́ padà wá kí òun lé kí ló dé. ẹ̀gbọ́n mi Àdùkẹ́ sọ bẹ́ẹ̀ yẹn fún yín. bẹ́ẹ̀ ni. páwọn ti wá mi délé lẹ́ẹ̀mejì. ẹ wò kí n má pàrọ̀ tàn yín jẹ mo ṣe fẹ́ sọ fún yín ni pé èmi gan bínú sí wọn because gbogbo èrò ọkàn mi ni pé láti ìgbà tí mo ti dé láti Àbújá wọn tẹ yọjú sí mi rárá àti rárá. arọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn ṣé Fèyí ò jíṣẹ́ fún Rápádùkẹ́wọ́ ẹ wálé ni Àdùkẹ́ ò lè parọ́. so méjèèjì tán wà yẹn Fèyí náà bá ń lé ṣe mọ̀ pé èmi náà ò gbélé púpọ̀ so mo lè má rí wọn àti pé Fèyí lè má ráyè jíṣẹ́ fún mi tó pé mi ìgbélé but ẹ má ọ̀rẹ́ mà ṣẹ́rí sí tẹ́tí sọ fún mi ó ti clear lọ́kàn mi wọ́n ṣe mi mọ́ in fact máa yọjú sí wọn ní Saturday tó ń bọ̀ ẹ̀ sídà máa lọ kí ọmọ ayé kan mọ̀ yìí pé mo ti mọ̀ pọ́n wá mi wá ẹ̀kẹ́lẹ̀ nǹkan ti tán lọ́kàn mi. Fèyí náà ṣáàjì bá ń lé àbí. Fèyí náà bá ń lé ọmọ akẹ́ àmì mà iṣẹ́ ọkọ. ẹ wò ẹ fún mi ní ṣé nǹkan tútù wá jèrè. Sista mi. Yẹmi ká sí. ṣáyé ló ń ṣe
ó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́mọ̀ ìyá òòsà ó gbọ́ para mi ò yá ò tiẹ̀ yọjú sí mi rárá ṣó dáa bẹ́ẹ̀. sista mi kí n má purọ́ tọ̀ yín jẹ ọ̀dọ̀ yín gan ni mo fẹ́ máa lọ sínsìn. Yẹmi ọjọ́ ò lo bẹ̀rẹ̀ ẹ̀rọ pípa. irọ́ bá wò mí ìparọ́ ṣé bẹ́ẹ̀ rí kì lọ́wọ́ mi mo kàn fẹ́ gbé ipad sínú káà kí n dẹ̀ driver kí n máa bọ̀ lọ́dọ̀ yín ni ọlọ́run ọ̀dọ̀ yín mò ń bọ̀ mi ì lè parọ́. èmi náà rí bẹ́ẹ̀. ẹ má bínú ṣẹ́gbọ́ ẹ má sì bọ̀ ọ̀yá ẹ mọ̀ bẹ́ẹ̀ já wọlé rẹ̀. ilé ibo. sórí ìwà àtìyàwó ẹ mo kù sí yín lára mo débí lẹ́ẹ̀mejì ìyàwó ẹ ò sọ fún ẹ ó ti gbọ́ pé mo sì kò yọjú sí mi àbí ẹ ṣe. èmi ń lọ ilé ìbọn. sísá ẹ ní sùúrù ẹ wá ọdẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. nígbà tí ẹ jọ pé ẹ̀wẹ̀ ẹ̀ ń ṣẹgbẹ́ yẹn náà ó yẹ kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe wọlé ẹ̀ ń kù sí yàn lára bí èlùbọ́ ẹ má fi gbogbo nǹkan bẹ́ẹ̀ máa ṣe bí inú sísá mi mo yẹn ń sọ fún yín ẹ má jẹ́ kán sọ yín lórúkọ tí ò ń ṣe tiyín o. òkú ti nílé mi ló ń lọ tẹ́lẹ̀ kò sí wàhálà. ọmọdé ilẹ̀ ń kó ìbọn sí yàn lára ilẹ̀ ń dàgbà sí wa lára ṣé jù mí lọ náà. ọ̀pọ̀ ènìyàn tó ń sọ páwọn olórí ọkọ tán bá yẹra wọn wò wọ́n á rí wípé ayé kọ́ àfọwọ́fà ló pọ̀ jù o. ẹni tí kò fọkàn lọ́kàn balẹ̀ ìjà lójoojúmọ́ o ta ló fẹ́ bá rẹ̀ níbẹ̀ gbé dalẹ̀ ẹja bìrà wa kábìrà wa adìyẹ wo ló fẹ́ sùnù àrò tó gbóná ta ni ò fẹ́ fọkàn balẹ̀ ó dá mi lójú kò sí o. ẹ káàbọ̀ ìwọ ọmọ yìí òun pẹ́ jù lẹ́nu ọjọ́ mẹ́ta nílé búrẹ́dì kí nìkan tó ṣẹlẹ̀ lọ́hùn ó yá sọ fún mi. tí ò lẹ́nu ni. búrẹ́dì ni ò tètè dín. Adéọlá ó ti ń parọ́ láti fásitì kọjá bíbà yìí ń sìn ó tó wákàtí méjì òṣèwà ń bọ̀ ń sìn oní búrẹ́dì ni ò tètè jiná. Adéọlá ó ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ṣáàjọ nítorí Ọlọ́run má dojú tì mí ṣùgbọ́n. Màámi ṣé ẹ jẹ́rìí mi mú mi. jẹ́rìí níbi tá a wà yìí àdélé ṣùgbọ́n ṣáàfì lánàá sínú búrẹ́dì fún mi akọ ajá abìnrin òṣì lẹ́sẹ̀. lótìtọ́ ohun abáfi sílẹ̀ tá ó sọ ìyẹn ṣàlèwúrẹ́ ń gbé o ṣùgbọ́n àfẹ́léwúrẹ́ àwa lọ ń yàgà ṣàfẹ́ pé ewúrẹ́ nìyó ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ o. lótìtọ́ ó tọ́ka jowó ó dẹ̀tọ̀ ká fẹ́ràn àyànfẹ́ ẹni ṣùgbọ́n bówú jíjẹ bá ti pọ̀ jù wá ti ní ṣiṣẹ́ bá ṣiṣẹ́ bá ti wá. mo ń lọ síbi iṣẹ́ tí mo bá ti kúrò màá gbàbẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn dádì mo kàn fẹ́ wo àlàáfíà wọn o ó dẹ̀ di Sunday kí n tó dé. Adeyemi kí ló dé now every time o lọ sọ́dọ̀ dádì o lọ sọ́dọ̀ mọ́mì ọ̀dọ̀ dádì àti mọ́mì tó ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti ń pọ̀ jù now like seriously tó bá ti ṣe tán sí o lọ síbẹ̀ nìyẹn o ti ẹ̀ ń dúró lé mọ́ ibẹ̀ ṣáà ló fẹ́ máa lọ every time why. Like seriously tó ń sọ yẹn ṣé ó di ọjọ́ wo ń sìn tí wọ́n ti bẹ àwọn méjèèjì wò tó kàn yọjú sí wọn pé mo kàn ní kí wọ́n wo àlàáfíà yín ni o ìwọ tó jẹ́ ìyàwó ọmọ wọn ò ráyè lọ so èmi tí mo tún jẹ́ ọmọ wọn kí n má tún lọ kí wọn àbí ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe ń lọ yẹn. jọ́ nítorí Ọlọ́run ṣé ìwọ ni cook wọn ni àbí wọ́n ló ń ṣe laundry wọn ká má bàa sọ pé o máa need láti lọ síbẹ̀ everyday bóyá kò dẹ̀ so èmi dánmọ̀ ọ̀dọ̀ kí n lọ máa bá wọn gbé kí n máa lọ sí bakery 24/7. Faye, don't start, okay? Don't just start. I will see you on Sunday. Don't start. Don't even start.
Kó ló ń sá lọ. Ẹ máa bọ̀. Mo ní o bọ́ síbí. Sọ̀rọ̀ gba lọ́wọ́ mi, máa bọ̀ náà. Máa bọ̀. Adéọlá, nígbà ló ti ṣe nǹkan oṣù ẹgbẹ̀yìn. Adéọlá. Mo nígbà ló ti ṣe nǹkan oṣù ẹgbẹ̀yìn. Ṣé ò lẹ́nu ni? Àgbà tí ọmọ yìí tó dójú tì mí po. Má ṣe o. Adéọlá, ṣé o mọ̀ pé o ti lóyún ni? Ọmọ ẹni ìbájọ ni àbáyọ. Níwọ̀ ọkọ yìí náà. Ó lọ, ó fẹ́ máa gbé bí. Adéọlá, kí ló ṣe láàárọ̀ kùtùkùtù? Màmá ẹ̀ kọ́. Wàhálà wa. Adeyemi ti kú bá mi, tèmi ti bá mi. Uncle Yẹmi. Yẹmi èwo? Adeyemi. Yẹmi tèmi. Kí ló ṣe fún ẹ? Mo ti lóyún. Mọ́mí mi dẹ̀ ti mọ̀ wọ́n ti fẹ́ pa mí. Ó ṣe kí ni? Ó lóyún fún Adéyẹmí. Ǹdè. Dìde. Ṣáà ǹdè lọ. Dìde. Don't Adéọlá, kí ló ṣe? Mo ti lóyún. O ní oyún sí ikùn ẹ yìí. Ta ló fún ẹ lóyún? Adeyemi. Adéyẹmí tèmi. Yẹmí ọmọ mi ló fún ẹ lóyún. Ọlọ́run mà ṣeun. Ìṣẹ̀dá mi mo mà dúpẹ́. Ìyẹn ni pé èmi. Ẹ̀rù ń bá mi o. Ìyẹn ni pé ìrètí ṣì wà fún mi. Ṣé pé màá fi ọwọ́ mi màá fi gbé ọmọ mi jó? Màá fojú mi rí ọmọ láyé mi. Ìyá mi jẹ́. Adéọlá, wò ojú mi. Ṣé orí tó bá ti ń wò mí níkàlẹ̀ kò sẹ́rù fún ẹ wò? Ṣọ́rọ̀ mi ti yẹ, ṣe ni kò yá lójú ẹnu kíá. Ṣó ti yẹ báyìí? Ṣé orí tinú ẹ yìí ní àṣẹ Ìdùmarè lágbára kúnlẹ̀ abiyamọ wàá rúre wàá sọ̀ọ́re. Nǹkan kan ò ní ṣe ẹ́. Kò wá ní jẹ́lẹ̀ yìí nìkan ló máa bí fún mi. Ṣó ti yẹ wá Ọlọ́run á túbọ̀ bá mi pèsè lọ́pọ̀lọpọ̀ sí fún ẹ pàápàá. Wo ṣe ni kò fọkàn ẹ balẹ̀. Ṣé o rọ́rọ̀ ìyá ẹ? Ìwọ dáadáa mi. Ṣé orí tọkọ ẹ bá ti dé? Tádéyẹmí bá ti dé, èmi pẹ̀lú ẹ̀ àjọṣètò àmọ́ bá ṣe máa rìnrìn ọ̀dọ̀ màmá ẹ̀. Ṣọ́rọ̀ mi ti yé ẹ. O ti jẹun láàárọ̀ yìí? O ti jẹun. Àní omi ju ẹnu Adéọlá. Ṣé bẹ́ẹ̀ mi ló ń wò ń kalẹ̀? Wo kò sí wàhálà fún un. Kódà kò sí ìdààmú kankan. Ṣó ti gbọ́rọ̀ mi? Ǹdẹ́ kò ní ṣan kitchen. Ṣé màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí? Ìyá ẹ̀ gan mo jẹ́ bá sọ̀rọ̀. Ǹdẹ́ kò ní ṣan kitchen. Kó já lọ dáná kó wá jẹun. Adéyẹmí fún Adéọlá lóyún. Ó ṣàwọn kí ó máa ṣe o. Elédùmarè ó máa ṣe. Ìyẹn ni pé ìrètí ṣì wà fún mi pé máa bá ọlọ́mọ pé. Ọlọ́run ó ṣe. Àmì, bẹ́ẹ̀ tí ẹ dúró dè mí kẹ́ tó gba oyún inú Adéọlá. Adéyẹmí, kémi dúró kí ìwọ́de kémi tó gba oyún. Gbọ́nà mo fẹ́ bi ẹ́ léèrè béèrè kan. Ta ló ní oyún tó wà nínú Adéọlá? Èmi ni. Ìwọ ló ní? Wọ́n ọkọ mi á dáa fún ẹ. Á dáa fún ọjọ́ òní tiẹ̀, ó ti ṣe yẹn dáa fún mi. Ṣó ti yẹ báyìí? Níwọ̀n ìgbà tó ti lè jẹ́wọ́ fẹ́mi wípé wọ́n lo lóyún inú Adéọlá yẹn. Ń tẹ̀mí fẹ́ ti tàn. Ńgbà tó wá sọ fẹ́mi pé mi ò dúró dè ẹ́ kí n tó gbóyún inú Adéọlá. Àwọn tó kalẹ̀ tí mo rí kó rọra dà. Kò dá mi lóhùn. Pàápàá jùlọ èyí tó ń sọ lẹ́nu má jẹ́ kó bí ọmọ yẹn bá ẹ gbọ́ o. Torí ọmọ tó ń wò yẹn ọmọ dáadáa l'Adéọlá.
kódà mo fẹ́ lè sọ wípé ọwọ́ mi báyìí ní ìyá ẹ̀bí sí mo mọ ìtàn ẹ̀ mo dẹ̀ mọ̀rin ẹ̀ láti kékeré ẹ̀ ni Adéọlá ò kí ń ṣe oníwàkuwọ̀ ọmọ kò dẹ̀ kí ń rìnrìn kùnrin o ṣọ́rọ̀ mi ti yé ẹ báyìí ń gbòdẹ̀ ti sọ fún mi pé wọ́n lo lóyún yẹn ó ti tàn. Mami, ẹ má jẹ́ kí n tán yín jẹ gbogbo nǹkan tẹ́ ń sọ ń pàdé ọlá yẹn gbogbo ẹ̀ pátá bó ṣeré nìyẹn inú èmi náà dẹ̀ dùn àmọ́ nǹkan tó wà lẹ́yìn fà jẹjẹ lọ ṣe rí inú mi tó ń dùn kò tẹ́rù tó ń bà mí. ṣé ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tó ń tẹnu ọmọ yín jáde bàbá Adéyẹmí tí n bá wí ẹni mo tún dé tí n bá sọ̀rọ̀ ẹni mi ò rí sọ mo sọ fún yín mo nífẹ̀ẹ́ yìí ti kó ìfún Adéyẹmí dànù ẹni kò rí bẹ́ẹ̀ ṣé bí ìyàwó tí wọ́n gbé sílé ńlẹ̀ ru ẹ̀ ń bá yẹn àbí kì í ṣàlùfẹ́ yìí ló ń bá yẹn wo kò sí jà ń bẹ́ o ń tẹ̀mí fẹ́ gbọ́ o ti ṣàlàyé ẹ̀ fẹ́ mi ṣe bó ṣe ti sọ fún mi pé wọ́n lo lóyún kò sí jà ń bẹ́ tó o bá yẹ ẹ kó lọ bá ọkọ ẹ tó o gbé sílé tó o pè níyàwó. dúró ń bò ló ń lọ àmọ́ ń béèrè ni ṣé o mọ̀ wípé ọ̀rọ̀ gbésí ayé ọmọ yìí ewu àwọn méjèèjì ni àbò oní bàbá mi tóbi fún un. ṣé ọ̀rọ̀ ló ń ti ẹnu ọmọ yín jáde yẹn. jókòó ọ̀rọ̀ ní tóbi káfọ́ bẹ́ẹ̀ bù ẹnu náà la máa fi sọ. jókòó. wo ìyá Yẹmí dẹ́dẹ́ mìíràn wo ẹ o ọ̀rọ̀ tó wà lẹ́yìn sùúrù ló gbà o ó sábà pé ọmọ kékeré Adéọlá a gbọ́dọ̀ ṣọ́ra wa kífẹ́ yìí kó má lọ pa ọmọ ẹ lára a gbọ́dọ̀ jẹ́ kífẹ́ yìí kó ṣọmọ lọ́mọ ṣe lè sí wa lọ́rùn náà. wo sùúrù la máa nà sí sọ̀rọ̀ mi ti yẹ. bàbá Adéyẹmí tádéọlá bá jọmọ kékeré ṣé Adéyẹmí náà tún jọmọ kékeré ni ṣé òun tún jọmọ kékeré ni ṣó yẹ kí Adéyẹmí máa bẹ̀rù ìyàwó tó gbé sílé ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi torí Ọlọ́run. wo sùúrù tó wà ń bẹ nìyí pé sórí tí o bá sọ̀rọ̀ ọkàn ẹ̀ jáde fún wa a lè mọ nǹkan tá a máa ṣe sí bọ́bọ́ yìí sọ fún wa ń sìn inú wa dùn a lè wá solution sí tí problem láti ṣẹlẹ̀ báyìí solution la máa wá ṣọ́ra mi ti yẹ ká yanjú ẹ̀ láì ní sí wàhálà. àti bàbá àtọmọ ṣe bẹ́ẹ̀ tí ní ṣe sùúrù àbí sùúrù kọ́lẹ́ ní kí ṣe sùúrù ti ṣe ra ẹ̀ sùúrù ti ṣe ra ẹ̀. wo Yẹmí fọkàn ẹ balẹ̀ èmi àti mọ́mi àwa nǹkan ṣe sí. ẹ ṣe jèrè dájú. ogun oníwó ru káwa rẹ ru ṣọ́ra mi ti yẹ a lè jẹ́ kí fèyí kó ṣọmọ lọ́mọ ilé ṣe sí wa lọ́rùn so sùúrù la máa fi tọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn. tèmi ṣàlẹ̀ wípé ṣe bí àwa la ṣàlóyún ṣe bá wà la lóyún. ó ti sọ pé àwa la ní. sọlẹ̀ kan pé. àwa la dẹ̀ lọ́mọ kò ṣe ọkọ mi ṣé sùúrù ẹ wo mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù. ọ̀rẹ́ mi mò ń bọ̀ o. Okay. má bèbí mo bẹ̀rẹ̀ ètò ìtùtù dáadáa rẹ̀. No, fi sílẹ̀ náà gbé sílẹ̀ náà. kí ló dé. Kí ni mò ń gbọ́ láàrin ìlú yìí? Ṣé lóòótọ́ ni ṣá? mo tọ́ ni kí ni. Pọ́kùnrin tá a pàdé last time tó fẹ́ fi mọ́tò kan wá lẹ́sẹ̀ yẹn. Ó Yẹmí àbí? ó tiẹ̀ ti dà sórí ọ̀rẹ́ mi níbi tọ́rọ̀ dé dúró yìí mi ò ní parọ́ fún ẹ bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ lè tún ẹ sórí Yẹmí tá à ń sọ̀rọ̀ ẹ yìí boyfriend mi ni tipẹ́tipẹ́ èfà láti bàtà ti kéré torí pé mo wà lọ́dọ̀ kábíyèsí ni ká ní kí n ṣe pé mo ti wà nílé kábíyèsí tí mo ti ń fẹ́ kábíyèsí ni kò sí nǹkan tí ó fẹ́ gbà láyé tí mi ò ní fún láti lè jẹ́ pé mo jẹ́ ìyàwó Yẹmí. Ó má jẹ́ kétí méjì bẹ́ẹ̀ gbọ́ odidi olórí ìyàwó kábíyèsí ṣé o mọ̀ pé èèwọ̀ ni pé kọkùnrin mi máa gun rí olórí ṣá. Ṣọ́rẹ́ èmi sọ tèmi o. wo ọ̀rẹ́ mi ṣe sùúrù jàre kí ni nǹkan náà ọkùnrin wa ọ̀rọ̀ ayé àtijọ́ ni wọ́n ń sọ yẹn ayé ń ṣerú ẹ̀ ṣó mọ̀ ni sórí Yẹmí tó ń wo yẹn ọmọ mi ó gbóná ju àpárá lọ tó bá ń gbọ́ kokokoko ó lè báyìí koko bí ojú ẹja ni ìwọ náà ṣàwọn pé kábíyèsí ti dàgbàlagbà ọ̀hún lè ṣe nǹkan kan mọ́ ó yẹ kó yẹ náà. ó gbọ́ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ jáde lẹ́nu yìí gbogbo wa la mọ̀ pé o lè sọ ẹ̀kọ́ diyán ní ọ̀dọ̀ àwọn boyfriends ẹ̀ àmọ́ bọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọmọ abúlé yìí ni tó bá tiẹ̀ máa ṣe nǹkan bẹ́ẹ̀ wàá ṣe sọ́nà tó jìn tétí méjì ò ní bẹ́ẹ̀ gbọ́ tójú méjì ò dẹ̀ ní bẹ́ẹ̀ rí ọlọ́run mà ní sọ ẹ́ dolórí àná. Padà ká má rí irú ẹ̀ èmi olórí àná kò ṣẹlẹ̀ rí kò dé lè bá ṣẹlẹ̀ rà láyé
kò lè ever ṣẹlẹ̀ láéláé. Wá ṣé o mọ̀ pé kábíyèsí ó nífẹ̀ẹ́ mi gidi gan ni èmi lójú ọba láàfin yìí in fact ó nífẹ̀ẹ́ mi débi pé mi ò lè compare àfẹ́ tó ní sí mi pẹ̀lú tẹlòmíì. Kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ mẹ́rin farabalẹ̀ ń jẹ́ mo dínkì ṣáà ṣe sùúrù torí nǹkan tẹ̀mí gbádùn nù pálẹ̀sì mi ìfẹ́ kó dópin farabalẹ̀ sùúrù ládùúgbò pẹ̀lú ìfọ̀sẹ̀ tó dáa. eléegun láyé kí n má fàyà láyà ṣèyàwó orí mi dákun ẹlẹ́dàá mi jọ̀wọ́ o má jẹ́ ń ṣìyàn o. gìràgìrà kò ló lé ayé mọ́ aráàlé wa ó dẹ̀ fẹsọ̀ ṣe adé orí rẹ̀. ilé o ìyá àbèjì ṣàlàfíà ni. adúpẹ́ wọn. ṣáwọn ìbejì ń kíkì. bẹ́ẹ̀ ni mà. ọmọ ìlú yìí náà ni ẹ o. bẹ́ẹ̀. mo ń sọ ojú mi ò lè tàn mí jẹ ẹ kí lorúkọ ẹ náà. Adéọlá ni mà. Adéọlá no wonder o fẹ́ korúkọ rò ẹ àbí ìwọ náà fẹ́ darapọ̀ báwọn ọlọ́lá o fẹ́ máa yí inú ọlá àbí torí ẹ̀ ló ṣe wá wò ṣùṣù ló wá lọ lóyún fàdéyẹmí. mo purọ́ wo la ojú ẹ ní agbárí ẹ kó wò mí dáadáa látòkè délẹ̀ o ṣá mọ̀ mí àbọ̀ mọ̀ mí jẹ́ kí n sọ fún ẹ tí o bá já pẹ́tẹ́ ẹsẹ̀ lẹ́yìn Adéyẹmí àbí tí o bá fi Adéyẹmí lọ́rùn sílẹ̀ má fi mú ẹ̀dán rìn o má fi imú ẹ̀dán rìn. ẹjọ má ṣé kò sí. tí mo fi bù ẹ jẹ àbí tí mo fi bẹ́ẹ̀lì ẹ lórí ẹ̀kẹ́ wọ́n bá ṣe kò sí problem ṣorójú tí mo dì í kí n tó là tí o bá sákò nígbà ẹ̀ má fi pa yọyún inú ẹ̀ dànù. ó máa fòyọ́ lẹ́nu ẹni onírànú onínàbí oníṣìnà gbogbo tó bá wù yàrá àwọn jẹ ló máa wà wọn náà jẹ olójú òkòrò ọmọ kékeré wàá ríra ẹ ọmọ àlejò àti ìjà náà ló. sọ pé láti ìgbà tó ti dé láti London o kì í wá mi wá déédéé mọ́ and you know the kind of job I do o mọ̀ pé busy lèmi náà ń ṣe máa ń busy lọ́fíìsì but all the same èmi náà ni máa why o ṣé torí pé èmi ni máa ní ìṣòro tí máa ń kó wa báyìí àbí. Yẹmi má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó mọ̀ pé weekend tèmi máa ń ráyè ni wọ́n máa ń lọ sábúlé tàbá tiẹ̀ tún ní káwẹ́ gan náà níbo la fẹ́ wá ẹ sí ṣé ààfin ọba ni àbí ọ̀dọ̀ Déọlá àbọ̀dọ̀ olórí àbí ti bí. ààrẹ kí ló ń ṣe irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn máma kó bá mi alákòóbá ni irú àwàdà burúkú wo ló ń bá mi ṣe yẹn wá o pẹ̀lú bí mo ṣe yáàdì tó tí mò ń bu gbogbo ẹjọ́ 5 mi ò fi ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ṣeré o she is very very precious to me okay bó ṣe wà nìyẹn Adéọlá tó ń wò yẹn ẹyin lójú mi ni mi ìfọ̀rẹ́ ṣeré. tó bá gbọ́ ẹyin ju Olódùmarè ẹyin ju Olódùmarè lórí. ẹyin ju Adéọlá. ó rí o. so má sọ fún mi pé lẹ́yìn ìṣẹ́jú bíi mélòó kan o ti ń lọ nìyẹn. di akílẹ̀ rò ṣe bẹ́ẹ̀ mi ṣe mi pé bóyá ọmọ àṣọ bíbá ìtẹ́lẹ̀ ni àbí bọ́ọ̀ sọ pé bóyá òun lọlé. àbórí bọ́pẹ̀ ṣe sáré dìde. ẹ wò ẹ má bínú sí mi èmi náà kọ má mi ni o ṣe tí mo bá kọ̀ tí mi ò bá gbé Déọlá lọ bá wọn sìn mo fẹ́ tọ́jà nìyẹn wọ́n máa ń pariwo all the time ni Déọlá o wọ́n bá sùn Déọlá o wọ́n bá jí Déọlá o lálẹ́ Déọlá o lọ́sàn láàárọ̀ ṣé ẹni bá ṣe máa ń pariwo ẹ̀ ní ẹ ṣàfi bẹ́ẹ̀ tí òbí mo obìnrin ṣe ń sọ̀rọ̀ tọrọ kan fún yín. mo fẹ́ nífẹ̀ẹ́ Déọlá jù mí lọ. ẹ má yí Déọlá gbọ́ o. ẹjọ́ lẹ fẹ́ tó ẹ wo bàbá ọkọ mi ẹ ṣe dá ẹ mọ̀ pé mi lè kúnlẹ̀ ẹ ṣe a tún máa wò yín jọ mi. anyway kò sí wàhálà èmi á ṣàpèyìn lórí fóònù ṣó ti yín. láìpẹ́ láì jìnnà máa yọjú sí yín. kò sí wàhálà ẹ bá mi tọ́jú ìyá Tinúkẹ́ dáadáa o. wò ìyá mi náà tọ́jú ọkọ ẹ o. all right sir. kìnìún yóò tún gbọdọ̀ padà sẹ́nu ẹ o. ó ga ọ Yẹmi tún ti fọmọ ẹ lóyún àbórí kùn. kí lẹ expect èmi ò máa blame ẹni ẹlẹ́ni o yẹ bóyá yẹ kó rí nìyẹn látijọ́ tí ojú ọmọ tó ti ń pọ́n wọn. ṣé pé bọ́nà ṣe ṣíbà ló dẹ̀ ń bẹ́ná lọ́n tiẹ̀. ó fara mọ́ ó gbọ́ ara gbọ́ yìí. gíragíra olólè ayé mọ́ aráàlé wa ó dẹ̀ fẹsọ̀ ṣe kádé orí rẹ̀ má lọ ṣìbọ̀ kádé bá ṣìbọ̀ ẹlòmíràn ní òde. gíragíra olólè ayé mọ́ Yẹmi. aráàlé wa ó dẹ̀ fẹsọ̀ ṣe.
Tade orí rẹ̀ má lọ ṣìbọ̀, tade má ṣìbọ̀. Yẹmi. Kí ló ṣẹlẹ̀ tó dárò mọ́ mi lójú bẹ́ẹ̀? Kí ló dé? Baby, mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ, and I want you to tell me the truth, please. Ṣé lóòótọ́ ni wípé o fúnyàn lóyún ta? Oh gosh. Fèyí, ṣé torí nǹkan tó ṣe dárò mọ́ mi lójú nìyẹn lóru gànjọ́? That's not fair. Tó bá ti wá báyìí tó bá sọ pé mo fúnyàn lóyún ta, wá dẹ̀ sọ pé kẹ́ni tó ní mo fúnyàn lóyún yẹn kọ́ mú ẹ lọ bá ẹ̀ tán ni mo fún lóyún, wàá ṣàròyìn inú ẹ̀ kó ṣà ń ṣe nǹkan tó ń gbé pamọ́. Ṣé nǹkan tí èmi torí ẹ̀ dá ohun ẹ lójú nìyẹn? I can't sleep. I'm restless. Lógún náà. Kí ló mean by that? Ṣé nǹkan tó sọ fún mi sí ni? No, like ṣé nǹkan tó sọ fún mi sí ni? Ṣé wọn bọ́ọ̀lù lọ́wọ́? Ìwọ òfin lóyún ta. Okay. Adeyemi ò dẹ̀ mọ̀ mi o. Ọmọ mi. Yeah. Tí mo bá find out pé o fún yàn lóyún ta. Tí mo bá find out, ìjọ́ tí mo bá mẹ́ni náà, mo máa pa. Mo máa pa ẹ́. Mo lè máa para mi. I'm gonna kill the three of us. Wọ́n, àwa mẹ́tẹ̀ẹ̀ta, àwọn abọ́dọ̀ lókè ni. Baby, let me scream. Ẹni My tí voice. kò fọkàn lọ́kàn balẹ̀, ìjà lójoojúmọ́ o. Ta ló fẹ́ bárò ẹni bẹ́ẹ̀ gbé dalẹ̀? Ẹja bìrà wa, ká bìrà wa. Adìẹ wo ló fẹ́ sùnù àrò tó gbóná? Ta ni ò fẹ́ fọkàn balẹ̀? Ó dá mi lójú kò sí o, sùúrù la fi ṣẹlẹ̀ ọkọ. Ní tèmi mo gbàdúrà kí n má ṣe gbégun eléegun láyé, kí n má fàyà láyà ṣèyàwó. Orí mi dákun, ẹlẹ́dàá mi jọ̀wọ́ o, má jẹ́ ṣìyọ́. Ìgbàgìrà kò ló lé ayé bọ́, aráàlé wa ò dẹ̀ fẹsọ̀ ṣe. Tade orí rẹ̀ má lọ ṣìbọ̀, tade bá ṣìbọ̀, ẹlòmíràn ni ó dé. Pẹ̀lẹ́ ọkọ mi. Ṣé àlàáfíà ní gbogbo ilé wa? Adéọlé ọkọ mi. Ó jẹ́ mọ̀ pé kò sígbà tí n bá ti rí ẹ báyìí, inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún. Ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo mọ̀ pé gbogbo làálàá Yẹmí lórí ẹ̀, lórí wa, kò ní já sásán. Àmín o Jésù. Lẹ́ ọmọ, bàbá bàbá ẹ̀ ń kọ́? Ìyá bàbá ẹ̀ náà ń kọ́? Wọ́n wà, wọ́n ní ká máa kí yín. Wọ́n ṣe o. Ẹ dẹ̀ kú oríire tàǹtí mi Bísóyè. Àwa máa nìyẹn o. Ọjọ́ wo wá ni kò mọ̀? Ọ̀túnla ni. Ṣé wọ́n ń lọ ni? Kí ló dé? Pẹ̀lú kùn ẹ̀ dòròdòrò yìí. Wo, ó jẹ́ abára ẹ̀ jókòó síbì kan. Bísóyè gan ti mọ orúkọ tó wà, kò jẹ́ bínú. Wo, jẹ́ kí n wá nǹkan tẹ́ máa jẹ, tẹ́ máa mu. Kọ́mọ yìí náà tiẹ̀ fi nǹkan sẹ́nu látẹ̀kọ́. Mami, ó ti tóbi jù. Ká máa lọ sí ọ́sítà sáàbù ọ̀gá lórí àpàmà tó ń ṣalápọ̀. Madam, mo ti ní kẹ́ ẹ fọkàn yín balẹ̀. Ìsìtẹ̀ tẹ fi ń lọ tẹ fi ń bọ̀ yìí, àdúrà ló yẹ kẹ́ máa fi ran ọmọ yín lọ́wọ́. Lágbára Ọlọ́mọ yín máa bímọ láyà tàlàfíà, ṣẹ́ ti gbọ́. Ẹ jókòó. Ẹ wo, jókòó náà mo wà látẹ̀ẹ̀kan. Títà mi. Ìjà ìjókòó ṣe rí dókítà tẹ gbogbo ní ibẹ̀ ṣe ń lọ tẹ̀ ń bọ̀. You have to sit down, madam, please. Ṣé gbọ́? Ẹ ti gbọ́. Kí n jókòó.
ẹ kú oríire ọmọ yín ti bímọ. Ó ti bímọ? Bẹ́ẹ̀ni. Jésù ò ṣeun bàbá ò ṣeun. Ẹ jẹ́ kí n tẹ̀lé yín. Ẹ ti lè wọlé báyìí wọ́n múra fún ọmọ àtìyá lọ́wọ́ so ẹ máa lọlé lọ kẹ́rù ọmọ wa. Ó dáa mo ti gbọ́ mo dé tán. Nọ́ọ̀sì ẹ ṣé. Kí ni mo sọ fún yín? Ẹ wí bẹ́ẹ̀. Mo ní kí n máa bẹ̀ wọ́n láyé o. Ẹ kú oríire. Àwa nìyẹn mò ń bọ̀. Ẹ ká sọ ma. Bàbá kúṣẹ́. Yes ma. Ẹ mú kíkọ́ pè yín wá ma. Nípa ọ̀rọ̀ máṣíìnì ni ó ń yọ wá lẹ́nu gan láti bí ẹnìjọ́ mẹ́ta yìí. Ṣé mo dẹ̀ sọ pé kọ́ pè yín wá pé ó máa dàbí ẹni pé bí akíní kan tó yẹ mo ṣe ń kẹ́yìn náà wá fojú ara ẹni kẹfì rí. Ẹ wo àwọn bọ́ìsì ẹgbọ́n àtàwọn ń gbá bọ́ọ̀lù. Ẹ dẹ̀ wọ́n pé ọ̀gá ọ̀tá ni ó wà láàrú wa pé ọgbọ́n ń gbá bọ́ọ̀lù sí máṣíìnì ò dáa. Ẹ̀yin náà ò kòfó láti bí àárọ̀ ló ti wáyé báyìí kò rí ọjà àgbà kò rí kankan tó dẹ̀ kan balẹ̀ tó kan balẹ̀ akọ̀yí jẹ́ mojókòó mi o tó tẹ́ mo ṣe kọ́ lọ pè yín wá kí wàá wò mà. Ẹ ṣe bí nọ́mbà ẹnjìníà wà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni mà. Mọ́mí wa mọ́mí. Ẹ ò dà máa òun á tẹ̀lé mi sí máa lọ fún ló. Mọ́mí wa mọ́mí wa. Mo bọ̀ Adéọlá bímọ. Ìyá Adéọlá. Ìbílẹ̀ wà. Akọ ẹ̀yọ́ ọmọ. Adéọlá ti bímọ. Ó ti bímọ. Ìyá mi a kú oríire náà. Àwa nìyẹn. Adéọlá ti bí láyọ̀. Ó ti bímọ. Ìṣẹ̀dá mi ò máa ṣe o, Olúwa ò ṣe. Ọkùnrin ni àbóbìnrin. Mọ́mí wa ẹ wo wọ́n yẹ sọ fún mi báyìí pé ó bímọ báyìí ìdùnnú ò jẹ́ ń dúró gbọ́ mo yẹ ń sáré bọ̀ nìyẹn pé kí n wá fi tó yín létí. Ẹ wo ìyá mi ẹ tiẹ̀ máa wò ó ti yín èyíkéyìí tó ti ẹ̀wù kò jẹ́ ṣe bọ́lá ti bá mi sọ láyọ̀ ẹlẹ́dàá mi ṣeun. Ẹ wo nǹkan tó jẹ́ kí n wá ẹrù ọmọ mo wá gbé. Ẹ wo lóòótọ́ ni ó wà ní yàrá mi ẹ tẹ̀lé mi. Ó sọ bẹ́ẹ̀ náà. Ẹ ṣe àkójọ. Okay, le mal. Sure. Mr. Kọ́láwọlé. Ṣé rí nǹkan tí ẹ̀yin àti kejì ń béèrè lọ́wọ́ mi? Ó lágbára díẹ̀. Ó le díẹ̀. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé àdéhùn wa gbọ́dọ̀ yẹ. Torí ẹ ṣàánú mi o. Ẹ má gbaṣẹ́ lọ́wọ́ mi o. Ẹ má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi ẹ jọ̀ọ́. Captain, ó yẹ kẹ́yìn náà mọ̀ pé àwa náà ń ṣèyàn burúkú dídà ló dà lọ́mọdẹ́gbẹ́ ẹgbẹ́ òun ṣe ilé ọmọ àbí ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni Captain, ṣe rí gbogbo ohun tí ẹnì kejì mi yẹn ń sọ gbogbo ohun tí àwa bá fẹ́ ṣe láyé wa máa ń ṣe pẹ̀lú ọgbọ́n ni. Ṣe rí ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ àgbà kí n fi ṣàlàyé ọ̀rọ̀ fún yín. Àwọn àgbàlagbà máa ń sọ wípé ìtàdógún lèèyàn máa ń mọ àjẹ́ ìsán lèèyàn máa ń mọ ọ̀lẹ oṣù mẹ́ta mẹ́ta láyé lèèyàn máa mọ olórí burúkú ọkùnrin. Ṣe rí àwa tẹ́ ń wo yá kí n ṣe olórí burúkú èèyàn àti pé pàápàá kì í ṣe alákọ̀ọ́kọ́ business àwa àti yín lélẹ̀ and kò dẹ̀ kí n ṣe ẹlẹ́ẹ̀kejì kò tí ẹ kẹ́ lè dá òtù wa rárá lórí eléyìí tá a gbé wáyé. Mr. Wooden ni ṣe rí onítàdógún yẹn kò work ẹ ṣe ń sọ̀rọ̀ báyìí eléyìí yàtọ̀ sí first and the second deal wa we are talking of 10 million naira here and owó yóò ń ṣòwò anybody owó gọ́ọ̀mẹ̀ntì ni ẹ jọ̀ọ́ o. Captain ẹ fún wa ní ọjọ́ mẹ́wàá ní agbára lọ́wọ́ Ọlọ́run a máa wá sọ owó yẹn ó yẹ kẹ́yìn náà mọ̀ wípé 10 million naira gẹ́gẹ́ bí ẹ ti sọ kò ń sọmọdé owó ẹ release ọjà yẹn fún wa ṣe ti gbọ́ ẹ máa wá ṣèrànlọ́wọ́ kan fún wa o ẹ máa backdate receipt yẹn fún wa gẹ́gẹ́ bá àdìjọ́ ń ṣe tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ wípé n ta fẹ́ landa sọ́ọ̀bù kò sẹ́ni tí ó mọ̀ pé ní orí pọ̀ ju ringun mi lọ. ṣẹ́rí Captain ṣẹ́rí tí ẹ bá wá ṣe fún wa tí ẹ bá ṣe fún wa inú wa máa dùn gidi gan-an àmọ́ wa náà wà ní jẹ́ kẹ́ ẹ tí ká bá mọ̀ ẹ̀bẹ̀ náà lágbára Ọlọ́run ẹ jọ. àwọn kan kì í ṣe kí ni ó ti kí irúgbọ̀n gùn tó yín láyé ló bá wọn pé pẹ̀lú bí irúgbọ̀n àgbàná fi ní irúgbọ̀n ṣùgbọ́n ojú Captain ọmọ bíyàn ọmọ ni. mo enjoy gbogbo àwọn ọ̀rọ̀ yín yẹn anyway omele ẹ̀yin méjèèjì ní kẹgbà ẹ̀yin méjèèjì náà ní always possible ọ̀rọ̀ lórí àdéhùn wa ni mo fi gbé fún yín àdéhùn ò gbọ́dọ̀ yẹ̀ o wọ́n ní tójú bá kojú kó máa yẹ owó yóò bá náà ẹgbẹ́ wa ṣe wá yọ ẹ ṣe sá.
ayé mọ́ aráalé wa ó dẹ̀ fẹ̀sọ̀ ṣe kádé orí rẹ̀ má lọ ṣìbọ̀ tádé bá ṣìbọ̀ ẹlòmíràn ní òde. lótìtọ́ ohun abáfi sílẹ̀ tá ó sọ ìyẹn ṣàlèwúrẹ́ ń gbé o ṣùgbọ́n àfẹ́léwúrẹ́ àwa lọ ń yọ àdá ṣàfẹ́ pé ewúrẹ́ nìyó ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ o. lótìtọ́ ó tọ́ka jowó ó dẹ̀tọ̀ ká fẹ́ràn àyànfẹ́ ẹni ṣùgbọ́n bówú jíjẹ bá ti pọ̀ jù wá ti ní ṣìṣe bá ṣìṣe bá ti wá adé orí ẹni lè ṣìbọ̀. iye rántí o ará ilé ẹni ló máa pè é lámòdì wèrè pọ́nbélé lára tá a máa pè é o olólùfẹ́ rọra. gíragíra kò lólè ayé wọ aráalé wa ó dẹ̀ fẹ̀sọ̀ ṣe